mo kàn wá rántí àlá tí mo láyìí pé ṣé ibi tálà tí mo láyìí ṣé ibi tó fẹ́ já sí rèé. Àlá tí mo lá bí nǹkan yìí ṣe ṣẹlẹ̀ lójú àlá gangan ló ṣe ṣẹlẹ̀ yìí. Ó ṣàjáà mi pé ìjẹ́ Akin mi mọ bí nǹkan yẹn ṣe wá. Agbára kan dé náà ni ìjẹ́ Akin kan pé wọ̀. So ibi pé bí mo ṣe wọ́n yè mí gan lẹ́nu. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ojúlówó ọmọ Yorùbá káàkiri àgbáńlá ayé. Ẹ rántí pé mo sọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ abàmì 6 kan tó ṣẹlẹ̀ nílùú Ìwó lẹ́yìn ìgbà tí ọba Dr. Abdulrasheed Adéwálé Àkànbí Olúfẹ́milóyè Tẹ̀lúwàn tí wọ́n jẹ kábíyèsí bàbá kọ́lọ́run jẹ́ mi bàbá Ògún kí wọ́n lọ àyè náà pẹ́. Nínú ìṣẹ̀lẹ̀ abàmì 6 yẹn mo wá sọ ìkan tó ṣe gbòógì nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní roundabout níbi tí bàbá Olúwo tilẹ̀ wo kọ́ kẹ́ni Arc of Trump nígbà tí wọ́n wú sọ́jà Àlùmọ́tà kúrò. Lẹ́yìn pé mo ṣàlàyé ìṣẹ̀lẹ̀ kan pé arákùnrin kan wá ó ṣe bí wèrè ó gun orí ẹyẹ odídẹrẹ́ ó gun bẹ̀ lọ. Ó fẹ́ ṣe àwọn kankan bẹ̀ àwọn èèyàn fojú wèrè wò ṣùgbọ́n oníṣẹ́ tó fẹ́ ṣe ń bẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ní aṣọ́gun ẹ̀ pọ̀ irọ́ ló ń pa nǹkan kan. Mo wá dákọ ẹnìkan bẹ̀ pé ẹnìkan lọ́lọ́run lò ní sábàbí tó gun òkè lọ láti lọ ba nǹkan tí arákùnrin tó wá ṣe ńjọ́ náà jẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ní àṣọyọ́dọ́dọ́rọ́ ni. Kódà ọ̀pọ̀lọpọ̀ ti rò pé ẹni náà ti kú ńjọ́ náà torí bẹ́ẹ̀ ni ṣe àwọn àti arákùnrin jọ ń fà mọ́ra wọn lọ́wọ́. Arákùnrin ó ti ẹni ìbọ́lẹ̀ látòkè tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ rò pé ẹni tí jẹ́ pé Ọlọ́run ni ṣùgbọ́n a dúpẹ́ f'Ọlọ́run ọba Elédùà. Ẹni náà ò kú o. Ẹni náà ò kú. Ojú ọmọ Yorùbá ti ṣàwárí ẹni náà. Ẹ̀rí kí mo dákọ ń tàn ṣùgbọ́n ẹnu Yorùbá bọ̀ wọ́n ní ẹnu oníkànlá àti gbọ́pọ̀n. Mo fẹ́ kẹ́ ẹni náà wọ́n ní wọ́n dúró lẹ́gbẹ̀ẹ́ mi wọ́n dárúkọ wọn wọ́n sọ ọkọ wọn èyí tí wọ́n rí lọ́bẹ̀ tí wọ́n fi wá ru ọwọ́ tí wọ́n fi wò pé lẹ́yìn ọkọ̀ tí gbogbo èèyàn máa wọ́n sí àwọn tó máa jẹ́ eré lẹ́sàn wọ́n ṣàlàyé gbogbo ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́. Mo fẹ́ kẹ́ ẹ wá nǹkan fìdílé ní tó ṣẹlẹ̀ ní tó bí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí àti pé ṣẹ́tà arákùnrin tá a sọ́njọ́nà tó ṣe bí ìwé tó wá ṣe nílùú Ìwó táṣìírí ẹ̀ padà tú wọ́n ṣàlàyé ẹ̀ fúnra wọn. Ẹni tẹ́ ń wò yìí Ọlọ́run fún wọn ní ẹ̀bùn àlá ẹ má tí ì jẹ́ mọ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ kó ní nǹkan sọ nǹkan rẹ̀. Ẹ kú dédé wò yìí àdúrà wọ́n gbà lákọ̀ọ́kọ́ ẹ bá ń dákọ yín fún gbogbo ilé. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Orúkọ mi ni Abdulaziz tí gbogbo èèyàn mọ̀ sí Ọlọ́ba. Mo lérò pé ẹ ti gbókọ wọn. Wọ́n ní orúkọ àwọn ní Abdulaziz tí gbogbo èèyàn mọ̀ sí Ọlọ́ba. Ọlọ́ba làwọn èèyàn mọ̀ wọ́n sí. Báwọn èèyàn ṣe mọ̀ wọ́n sọ́lọ́ba. Ẹ dákun ká tó máa tẹ̀síwájú nínú àwọn tó ṣẹlẹ̀ kí ló sún yín débi tẹ́ fi ń jẹ́ eré lẹ́sàn torí Ọlọ́ba la gbọ́ pé àwọn èèyàn mọ̀ yín sí tọ́lá náà ti ṣèwádìí ń pa yín. Wọ́n lọ́lọ́ba làwọn èèyàn mọ̀ sí pé kí lẹ fún wa bá débi pé nígbà tẹ́ ń bá wa sọ̀rọ̀ ẹ ti ń jẹ́ eré lẹ́sàn kí ló sún yín débi eré lẹ́sàn kí ló fà á àti pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ńjọ́ náà gan kí ló fún yín nígboyà níbi tí gbogbo èèyàn ti pọ̀ àwọn ọmọ ìsọ̀tá wà ńbẹ̀ gbogbo èèyàn pọ̀. Ẹ má gbàgbé pé ìṣẹ̀lẹ̀ tá à ń sọ yìí ọjọ́ ọdún ìtúnu àwẹ̀ ni o ní ọdún ìyá 2021 ọjọ́ ọdún ìtúnu àwẹ̀ ní ìṣẹ̀lẹ̀. Ẹ jẹ́ kí àfáà Abdulaziz wọ́n bá wa ṣàlàyé. Alhamdulillahi rabbil alamin. Lákọ̀ọ́kọ́ mo dá ọpẹ́ fún Ọlọ́run ọba tí wọ́n fi àánú rẹ̀ tó fi ń ṣe wá kù di ọjọ́ òní. Àbí màá ṣe wa kọ́ kì í ṣagbára ẹnì kọ̀ọ̀kan bí ó ṣe wí pé ó wu Ọlọ́run ọba àlékiọlá ló fi tó ń ṣe wá kù. Abẹ́lẹ́ nínú àánú rẹ̀ kọ́lọ́run dákun gbogbo àwọn tá ti lọ ọlọ́mọ ṣẹ̀bẹ̀ ní kẹwọn. A ṣàdúrà fún gbogbo àwọn tí wọ́n ní ìwádìí lórí pátápátá kọ́lọ́run dákun kó bá ní gbàdúrà gbogbo wọn. Mo ṣàdúrà fún bàbá wa bàbá wa Dr. Abdulrasheed Olúfẹ́milóyè Tẹ̀lú àkọ́kọ́ kọ́lọ́run dákun kó jẹ́ kí wọ́n gùn lẹ́mìí lájẹ kan sọ̀nà la hawla wala quwwata illa billah. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí Ọlọ́run kan kádàrá wípé ọ̀rọ̀ wáyé ní ọjọ́ òní ni kò sì ní lérò pé irú nǹkan báyìí ṣe lè wáyé. Kí nǹkan yìí tó ṣẹlẹ̀ ní ọjọ́ 4 oṣù 4 ọdún 2017 mọ́júmọ́ ọjọ́ yẹn
mo lálàá pé arákùnrin kan gun òkè roundabout yẹn ó sì gbé ẹbọ wá. Kí ni nǹkan tó wá ṣe? Tó bá jẹ́ wípé ẹni yìí ó bá achieve nǹkan tó wá ṣe ní tó gbé wá yẹn, so lójú àlá ó gbé ìgbà tó ó achieve ẹ̀, so tí ó bá wá ká ní kò rí yẹn challenge ẹ̀ ńjọ́ náà, so débi pé lẹ́yìn ìgbà náà èèyàn méje ni ò bá máa jáde láyé láwọn àsìkò kọ̀ọ̀kan ní lọ́dọọdún ní roundabout Ìwó. So bí mo ṣe wá kọjá níjọ́ náà, ìṣẹ̀lẹ̀ lẹ́yìn ìgbà tẹ́ lálàá tán. lẹ́yìn ìgbà tí mo lálàá ní 2017 ní on the 4 oṣù kẹrin 2017. ọjọ́ kẹrin oṣù kẹrin 2017 lẹ́ lálàá tẹ́ lá. 2017 ni mo lálàá tí mo lá. So lẹ́yìn wàhálà yìí ọjọ́ ń lọ títí tó fi di ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ ní ọjọ́ ọdún ìtùnú ní 2021 ní 2021 on the 13 oṣù karùn-ún ọjọ́ kẹtàlá oṣù karùn-ún 2021. So lọ́jọ́ yìí alhamdulillahi rabbil alamin. So mo ti kọjá lọ, mo wá dúró nígbà tí mo rí àwọn èèyàn tán pọ̀ tí mo sì tún rí àwọn ọmọ ìyá wa nínú ẹ̀sìn náà tán dúró. Mo ti dúró láàrin ìṣẹ́jú méjì mẹ́ta kí la lè ṣe. Mo kàn wá rántí àlá tí mo lá yìí pé ṣé ibi tálà tí mo lá yìí ṣé ibi tó fẹ́ já sí rèé. Àlá tí mo lá bí nǹkan yìí ṣe ṣẹlẹ̀ lójú àlá gangan ló ṣe ṣẹlẹ̀ yìí. Tọ́ mo wá fún mi ní ṣàjáà mi pé ìjà kí n mọ bí nǹkan yẹn ṣe ẹ̀ ṣe wá. agbára kan dé náà ni ìjà kí n kan pé wọ̀. So ibi pé bí mo ṣe ibò wọ́n yè mí gan lẹ́nu bí mo ṣe dé òkè yẹn, ṣùgbọ́n nínú àánú Ọlọ́run, ní ètò Ọlọ́run, ohun tí arákùnrin yìí ń gbọ́, èèmù tèmi ni pé kí n káyọ̀sí ẹ̀ kéèyàn kọ́kọ́ gòkè kéèyàn nígbà tó yẹ pé àwọn èèyàn wà nísàlẹ̀, so nígbà tèmi bá gòkè bóyá àtúnrẹ́ lè omi náà tọ́lọ́run tó fún ní akin tó ní ó tún gòkè wá páàsì ẹ̀ fi kọ́kọ́ sọ̀kalẹ̀ kí ìlú ó tó mọ̀ pé kí ni ìdájọ́ tí wọ́n ṣe fẹ́ ṣe fún un. Ṣùgbọ́n nínú àánú Ọlọ́run ohun ni ó ń gbọ́ lókè nítorí ẹ̀yìn lọ́kọ̀ síbi tèmi wà. Ohun tó wá ń gbọ́ yìí pé tètè gúnkè kó tó wẹ̀yìn ló mú wẹ̀yìn. So nínú àánú Ọlọ́run ó já ọwọ́ mi lákọ̀ọ́kọ́. ọjà ọwọ́ mi lákọ̀ọ́kọ́ mo ti dókè kódà mo ti gbé ẹsẹ̀ sí òkè kó tó dá ẹsẹ̀ padà. Ó já ọwọ́ mi lákọ̀ọ́kọ́, ó já lẹ́ẹ̀kejì kó tó wá fìlà ló ṣe kọ́kọ́ délẹ̀ kó tó wá sí ọwọ́ mi méjèèjì. Ṣùgbọ́n nínú àánú Ọlọ́run, ní ètò Ọlọ́run ò kádàrá pé ẹ̀mí mi lọ. Ṣùgbọ́n alhamdulillah ẹ̀yìn mo ní infect ẹ̀yìn. ṣé ìgbà tí ó jáwọ́ yín tẹ́ ń já lọlẹ̀ ẹ kan lọlẹ̀ bẹ́ẹ̀ ni gbàm àbáwọn kan àwọn kọ̀ọ̀sán tó gbìyànjú àti ẹ̀ ti hàn yín pé kọ́mọkùnrin ọmọ kù. Ẹ ṣeun. Lọ́jọ́ náà bó ṣe já ọwọ́ mi tán ní tí mo kàn rántí pé mo ṣe ni pé mo ṣe subhanallah la hawla wala quwwata illa billah. ó jáde lẹ́nu yín bẹ́ẹ̀ ṣe ń lọ lórí òfurufú nígbà tó ń bọ̀ wálẹ̀. tí mo sì rí mọ́ náà nìyẹn. Ṣùgbọ́n nígbà tí adé hospital mo kí àwọn ẹ̀yà síwájú wa àwọn bàbá wa mufti, so mo kí wọn hospital wọn ni wọ́n ti tọ́jú mi ní ọjọ́ náà lọ. So àwọn ni wọ́n padà sọ fún mi àwọn ọmọ tí wọ́n gbìyànjú pé àwọn fẹ́ defend mi kó àwọn fẹ́ hàn mí, ṣùgbọ́n weight mi jù wọ́n lọ ló fi já sí wípé ẹ̀yìn mi padà bá irin tí wọ́n ṣe sí yípo ìgbẹ̀yìn. So alhamdulillah. Bí ìṣẹ̀lẹ̀ ṣe lọ́nu àbí yẹn tẹ́ rí mọ́ náà nù tẹ́ ilé ìwòsàn rẹ ti yájú tẹ́ ti ń gbọ́ yòókù. Gbogbo ẹ̀yin aráalé, gbogbo ẹ̀yin ọmọ òwò tẹ́ wà káàkiri àgbáńlá ayé, ní tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ni pé ẹnìkan ní olùgbàlà o. Tí ẹ bá wò pé kí ló ń ṣẹlẹ̀ tí Ọlọ́run ò bá lo àáfàá wa ọ̀gá wa yìí, àáfàá Abdullahi Abdulazeez Ọlọ́bà tí wọ́n ń jẹ́ eré lẹ́sàn, wọ́n sọ̀rọ̀ ìdí fi ń jẹ́ eré lẹ́sàn fún wa náà wọn tó lọ o. Tọ́lọ́run ọba lóun sábàbí ẹgbọ́n tí wọ́n sọ wọ́n lójú àlá làwọn ti rí lóko ọdún mẹ́ta tí ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ làwọn ti láàlá yìí pé tọkùnrin pé àwọn àrípẹ́ nìkan gbẹ́bọ wá sí orí Odídẹrẹ́ ẹni Ark of Trump tí bàbá Olúwo ṣèdán pé lójú àlá àwọn wá rí pé tí ẹni báyìí gbé ẹbọ yìí tó ṣàṣeyọrí lórí rẹ̀ pé èèyàn méje
ni ọba máa kú ní roundabout. Mo tún wá fẹ́ rán yín létí padà o, ẹ rántí pé bí ìṣẹ̀ṣẹ̀ lè sọ̀rọ̀ náà kò pẹ́ sígbà yẹn náà ni tírélà tó mọ́ kó sìmẹ́ǹtì tó kọlu bí kinní pápẹ́rẹ́ ni wọ́n láàfáà sọ̀rọ̀ òjò kù pọ́lọ́n ṣẹ̀rí àfáà nù. Ká tó wá máa lọ nínú ìwádìí tí a ṣe kó tó di pé a kàn sí yín, a gbọ́ wípé àwọn èèyàn kan ṣèlérí níjọ́ náà pé ọmọ arákùnrin ó yẹ kéèyàn ò fún ní nǹkan, ó yẹ kó ṣe gbá, ó yẹ kó ṣàwo, ó yẹ ká compensate ẹ̀. Ẹ dákun, ǹjẹ́ ní gbogbo àwọn tí wọ́n ṣèlérí fún yín nígbà náà pé àwọn ṣe gbá àwọn ṣàwọn kú bàbá sàsùn, ǹjẹ́ ní wọ́n mú ìlérí wọn ṣẹ fún yín bí? Kọ́lọ́run kó kún wọn lọ́wọ́. Ẹ̀yin tẹ́ fẹ́ dákọ̀ àwọn tí wọ́n ṣèlérí, ṣùgbọ́n ṣé àwọn tí ẹnìkankan ò sí nǹkankan bí ó ṣe wípé hospital wọ́n tọ́jú mi ní hospital. Ilé ìwòsàn Jama'atu Ta'awun ní Awan. Ní Awan ní ilé àgbò ni wọ́n ti tọ́jú yín nígbà náà. Ìyẹn ni pé ká kí bàbá wa Mufti báyìí wọ́n gbìyànjú. Amiru Quwwatul Himan. Kọ́lọ́run kó bá wa san wọ́n lẹ́san olóore, àwọn náà gbìyànjú. Sheikh Isa Sulaiman wọ́n gbìyànjú gan. Amiru Quwwatul Himan wọ́n náà gbìyànjú gbà náà. Ṣùgbọ́n ọ̀rọ̀ yìí nígbà tó ṣẹlẹ̀ nígbà náà, ǹjẹ́ ní bàbá ọba Olúwo tilẹ̀ Ìwó tí wọ́n gbọ́ sí àtàwọn ọ̀tọ̀kùlú tí wọ́n gbọ́ sí? Tí wọ́n gbọ́ sí. Ẹ má gbàgbé pé nǹkan tí mo fi mọ̀ ntẹ rí mọ náà ni pé ẹ jábọ̀ o, ẹ sì pé subhanallahi la hawla wala quwwata illa billah. Ẹ̀pá àwọn èèyàn ni wọ́n máa sọ̀rọ̀ fún yín lẹ́yìn ìgbà náà tó ṣẹlẹ̀. Kí lẹ rò, kí ni bàbá Olúwo ń gbọ́ sí? Wọ́n ní wọ́n gbọ́ sí. Wọ́n ní wọ́n gbọ́ sí. Ìdí rẹ̀ ẹ̀rí rẹ̀ ni pé ní ìgbà tí ìṣẹ̀lẹ̀ mo gbé ẹnìkan lọ́kadà. Ẹni yìí tí olóòtú tán bá gbà mí láàyè mo lè dárúkọ ẹni náà. Má dárúkọ ẹnì kankan. Ẹni ẹ wá sọ bá ṣe kọjá ní ọ̀rọ̀ ní ibi òdìdá rẹ̀ ní àyè rè kí ni ẹni ìgbàlè rẹ̀ ní bẹ́ẹ̀ mẹ́rin nǹkan ẹni ẹ sàpadà àjábọ́ débi kan ní ọ̀sọ̀ọ̀sẹ̀ ọkùnrin tí ẹ ti kú gan. Ǹgbọ́ wọ́n ṣe ìpadà sọ pé wọ́n ní ọba pé wọ́n láwọn fẹ́ lọ ṣàbẹ̀wò rẹ̀ ní àwọn bàbá wa kábíyèsí. Wọ́n ní bàbá wa Olúwo ti lẹ̀ wò fẹ́ wá ṣàbẹ̀wò yín tó tàn ó sì máa pẹ́ wọn gan lẹ́gbẹ́ òun lẹ́fi ẹ̀rọ alùpùpù yín gbé òun. Wọ́n ti wá sọ báyìí wọ́n ní òun gẹ́gẹ́ lòun sọ pé ẹ gbọ́dọ̀ rárá ẹ má lọ kò gbé kankan sí òkè o, kò í ṣẹbọ, kò sí ẹ̀kan ní òkè gòkè ní. máa ṣe àwọn ìdílé iṣẹ́ tó náà dé ẹni gbé ẹbọ lóòótọ́ ó gbé tí ò ní ó gbé torí òní dé òkè mo fojú gan ni rẹ̀. Ó gbé ẹbọ sí òkè orí ibi ẹyẹ orí dẹrẹ hùn. Inú kínní ló gbé sí, inú kínní bí kótó tí wọ́n ṣe hùn. Kí wọ́n ló dé tó yà fi sọ pé kí wọ́n má lọ ẹ̀bùn tó fẹ́ fún ẹ̀bùn pọ̀ kíníkíní kan. Àwọn tá a súnmọ́ ọjà wọ́n tún ṣe tánàdì. Àwọn tá a súnmọ́ ọjà àrírù nǹkan ìgbà mo ní èmi ò sí ẹ̀ka tó ní nǹkan nítumọ̀. Àfáà wa lábala abẹ́hùn mọ̀ pé bàbá ọba Olúwo tilẹ̀ Ìwó ó ṣeé ṣe wọ́n máa wo ètò àbáwọn tó bá súnmọ́ gbogbo ẹni tẹ́ ẹ bá láǹfààní àti súnmọ́ bàbá àbẹ́yìn tẹ́ ẹ jẹ́ ọ̀tọ̀kùnrin ìlú lẹ́ẹ̀wò tẹ́ ẹ bá wo kinní yìí tó bá jẹ́ yín ẹ wo ohun tí ẹni là kọjá bẹ́ẹ̀ sì wá ẹ dákun iṣẹ́ wo gan iṣẹ́ tẹ̀ ń ṣe gan. Iṣẹ́ bricklayer ni iṣẹ́ tí mo kọ́. Láti ìgbà tí ìṣẹ̀lẹ̀ tí wá ṣẹlẹ̀ tí wọ́n ń gbaṣẹ́ àwọn èèyàn gbéṣẹ́ fún yín. Mo fi bẹ́ẹ̀ gbaṣẹ́ látàrí pé ní agbára láti gbé tó bá heavy látàrí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ pẹ̀lú ẹ̀yìn. Débi pé ẹ lè gbé nǹkan tó bá lágbára ìyẹn ni pé iṣẹ́ yín gan fẹ́ẹ̀ ṣiṣẹ́ yẹn mọ́ lágbára àti ṣe mọ́ látàrí ìṣẹ̀lẹ̀ wọn. Mo ti ń bá gbaṣẹ́ mo lè kó yàn bẹ́ẹ̀. Tẹ́ ẹ bá gbaṣẹ́ ẹ lè fi ọpọlọ tẹ́ ẹ ti mọ̀ pé lágbájá ṣeré ṣùgbọ́n bẹ́ẹ̀ gangan wà sí pé ẹ fẹ́ mọ̀ bẹ́ẹ̀ fẹ́ ṣe báyìí ó léwu. Ọ̀gán lẹ́wu látàrí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀. Ẹ̀yin gbogbo ẹ̀yin olólùfẹ́ bí ọmọ Yorùbá pàápàá gbogbo ẹ̀yin tẹ́ ẹjọ́ mọ Ìwó káàkiri àgbáńlá ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí o. Gbogbo ẹ̀yin alásùnmọ́ bàbá Olúwo tilẹ̀ Ìwó ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí o. Àbẹ̀ ọba elédùà àkọ́mọ̀sí wa ní Sámúrà àbáramọ̀rẹ̀jẹ̀ gbọ́ ẹ̀yin yàrá tẹ̀ ń jẹ́ Sámúrà ẹ̀yin pé lábáramọ̀rẹ̀jẹ̀ Yorùbá ní mọ̀ sọ bẹ́ẹ̀ o. Ẹ dákun ọ̀rọ̀ lágbọ́ yìí o.
ẹ jẹ́ á pàdé ní comment section bọ́rọ̀ náà ṣe lọ. Ǹjẹ́ ní tírú ìṣẹ̀lẹ̀ báyìí bá ṣẹlẹ̀, ǹjẹ́ láàárẹ̀ tí ó tún fẹ́ fi ẹ̀mí rẹ̀ lẹ̀ pé mo fẹ́ gbàlú mi là kúrò lọ́wọ́ ewu, ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ a sì gbàgbé ẹ̀ bẹ́ẹ̀ náà ó sì lọ bẹ́ẹ̀, ló fi jẹ́ pé lónìí àwọn èèyàn ò lè fẹ̀mí wọn lẹ̀ pé láéláé béèyàn bá kú nítorí tó bá lóun kú nítorí ìlú ó gbàgbé ẹ̀ bí wọ́n ṣe gbàgbé ẹ̀ bí ó ṣe lọ náà nù. Ọlọ́run ọba elédùà kàn ní ká ṣàwárí ẹni níbi táwa ti ń bá káríàrà àti aki gẹ́gẹ́ bí ojúlówó ọmọ Yorùbá bẹ́ẹ̀ ṣe mọ̀ wá àmọ́rìn kí n ti a ni Ọlọ́run ọba elédùà kó ṣàánú wa. Ojúlówó ọmọ Yorùbá ẹ dákun kí n tó máa lọ ẹ bá ń ṣàlàyé ìdí tẹ́ fi ń jẹ́ eré lẹ́sàn àti pé ta ló sọ yín ní eré lẹ́sàn gan tọ́rọ́ lọ́bà ni àwọn agbọ́pọ̀ àwọn èèyàn mọ̀ yín sí, àti pé ṣé eré lẹ́sàn iṣẹ́ ti yí ó kọ yín kúrò lọ́lọ́bà ni kọ́ ẹ̀ jẹ́ ọlọ́bà mọ́ àbí ẹ kàn fi eré lẹ́sàn ẹ kàn fi kún lẹ́gbẹ̀ẹ́. Ọlọ́run bá wa san yín lẹ́san lórí. Àmín. Ọlọ́bà orúkọ ilé ni Ọlọ́bà. Ìyẹn ni pé ọmọ ilé Ọlọ́bà ni yín. Bẹ́ẹ̀ ni orúkọ ilé ni Ọlọ́bà. Eré lẹ́sàn ni ìṣàdédé jẹ́ eré lẹ́sàn. Mo sùn jọ́nà ni aksamtu bi rabbil Kaaba Ọlọ́run tó dá Kaaba búra. Mo sùn lójú àlá ni mo ti ń gbọ́ ló máa jẹ́ eré lẹ́sàn. Lọ́sàn yẹn nǹkan kún. Nígbà tó tún tẹ̀lé ọ̀sẹ̀ tó tẹ̀lé nígbà tí èèyàn jágbe mẹ́yàn lójú oorun ẹni ọlọ́mọ jẹ́ eré lẹ́sàn látòní lọ. Ọkà dìde wákà lọ kọ́kọ́ ń wá bí wákà wẹ̀yà èmi náà sì lọ. Bẹ́ẹ̀ ṣe sọ di eré lẹ́sàn pé ẹ máa pè ní eré lẹ́sàn látòní lọ eré lẹ́sàn. Kódà mo fi sí orí TikTok. Nítorí kí n jẹ́ eré lẹ́sàn nù bí eré lẹ́sàn ṣe dé nù. Tọ́ gbogbo ẹ̀ lólùfẹ́ ojúlówó ọmọ Yorùbá àní rí jù báyìí lọ o. Kọ́lọ́run ọba elédùà kó ṣàánú wa. Àfáà wa Abdulaziz Ọlọ́bà tí ẹ tún fi kún ọkọ yín pé eré lẹ́sàn ṣe é gbọ́ kú sẹ́ mọ̀ pé eré lẹ́sàn o àlèmọ́ tí mọ̀ gbogbo ẹ tí sì ṣe bí náà òun náà lẹ́sàn. Ní tá àfáà wa ṣe fún ilẹ̀ Ìwó lápapọ̀ ìlú Ìwó lápapọ̀ àmọ́ ká ní ọdọọdún àbòsù mẹ́fà lọkọ̀ ń pààyàn méje ní roundabout ìlú Ìwó láti mọ̀ tá a ṣe ṣùgbọ́n adúpẹ́ fọba elédùà ẹnìkan yóò lò ní sábàbí adúpẹ́ o àwa dúpẹ́ lọ́wọ́ yín tó lọ ń lò ní sábàbí dáadáa tí ó lò ní sábàbí aburú fúnlẹ̀ Ìwó. Ojúlówó ọmọ Yorùbá yẹn lólùfẹ́ gbé ọmọ Yorùbá ọ lẹ́tí gbọ́ yìí o ẹ jẹ́ á pàdé ní comment section orúkọ mi ò yí padà á tún máa pàdé ó dàbọ̀.